right. On the red carpet, nírọ̀lẹ́ yìí, the few individuals don't encourage Yoruba films ní Abuja. Trust me, she has done well. Trust me, she has done well. But ẹnu oníkan láti gbọ́n kàn, am I right? So, can you introduce yourself, please? I am Princess Oluwabumi Pukat, the queen mother of all Nigerian youth. Wow. Did you hear that? But you are looking extremely gorgeous. Thank you. How do I describe this? Arabian? Anyhow. You bought it here in Nigeria or outside Nigeria? I made them myself. Just imagine. Please tell us. Let's know the... Is this free advert or what? Okay. Gbogbo nǹkan tí mo wọ̀ yìí, èmi ni mo ṣe, ara nǹkan tá I'm producing here. Okay. What's the name of your fashion house? Sagibi Beauty Empire. All right. I think you will see Majesty at the end of the day. You will pay him for this advert. All right. You've been hearing of Igbo Eja. Igbo Eja. Igbo Eja. What are you expecting specifically, nírọ̀lẹ́, from the movie? Mi ò ní sọ English torí ọmọ Ìbàdàn ni mí, ọmọ Yorùbá gidi dẹ̀ ni mí. So mo wà níbí nírọ̀lẹ́ because mo was so excited pé àṣà àti ṣe wa a tún máa rí in action nílùú Abuja. Kò sí nǹkan tó máa kí inú mi dùn, kò sí bí mo lè wà ní orí àgbáyé àti lóyìnbó àti Nàìjíríà o, anywhere àṣà àti ṣe wa tí bá ti rí pé ọmọ Yorùbá ní báyìí inú mi máa ń dádùn ni. So mo mọ̀ pé nǹkan tí a máa wá rí nírọ̀lẹ́ nìyẹn. All right. Ẹ ṣé gan Queen Mother. Kí ni àwọn ìgbésẹ̀ 2025 ló ti parí, 2026 láti fẹ́ bẹ̀rẹ̀ very soon. Kí ni àwọn ìgbésẹ̀ tí ẹ fẹ́ gbé ní ìlú Abuja in terms of promoting Yoruba culture and traditions? Ẹ ṣé gan ni, as the queen mother of Nigerian youth, ẹni tó ṣe nǹkan lẹ́nìí gan mọ̀ pé mo nífẹ̀ẹ́ àṣà wa gan. So allow programs go for next year tí a máa encourage àṣà àti ṣe wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Actually as queen mother, gbogbo tribe ni àti Hausa o àti Igbo àti Yorùbá o gbogbo ẹ̀, but ọmọ oníkan, I mean ọmọ káàró òjìrè tí a jẹ́, wọ́n dídì mọ̀ pé káàró òjìrè ni wá. So àwọn ọmọ Yorùbá wa tí wọ́n bá wà interested nínú theatre wa àti sọ̀rọ̀ ẹ̀ lẹ́dí pé from next year a máa bẹ̀rẹ̀ sí ṣàwọn jọ. Wọ́n lè máa ṣe free auditioning fún wọn and all that. Tí anything wọ́n dẹ̀ need díẹ̀ ń bẹ̀ láti ọ́fíìsì wa, a máa ráyè support. Èèyàn tó lè gbà mo mọ̀ pé ó wà káàkiri bẹ́ẹ̀ pàtàkì lọ pẹ̀lú àwọn táwa láti ìwọ̀ ìgúúsù ìwọ̀ oòrùn ní ìsàlẹ̀ lọ́hùn, Oǹdó, Ọ̀yọ́, Èkó, Ọ̀ṣun, Èkìtì, ojú kan náà ọkọ̀ kan náà ló pa wá pọ̀ lórí ìlà kan. Àwa máa ń rí oríṣiríṣi àwọn nǹkan tí ó máa ń bá ìlọ́kàn jẹ́ lẹ́kọ̀ọ̀kan. Ìdí nìyẹn tí ọ̀gá tiwa máa ń wọ́n ṣe àwọn àgbékalẹ̀ kankan tí ó jẹ́ kí ètò Yorùbá ẹ̀wù àti gbogbo à ń sọ̀rọ̀ táwọn wo ètò yẹn lẹ́ẹ̀kan. Orí mi ń wù gan pé dáa fi bí gàrí ẹ̀gbá. Kí ni mo fẹ́ fàyọ ni pé wọ́n sọ wọn kankan nínú móbì yẹn pàtàkì ọkọ̀ wò lẹ́ẹ̀kan. Ẹnìkan tó máa bá wọn jí kódà ẹnìkan tó ń bá ara wọn jiyàn bí mo gbọ́ tó ní awo ni àbí wò awo ni kódà ó pọ̀ nínú ọmọ Yorùbá tí ó mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ti ń yáwó. Awo ló súnmọ́ Ẹdẹ, Ìwó jìnnà sẹ́dẹ̀, ṣùgbọ́n oyè tó kára Ìwó Ìwó ni wọ́n rò pa máa ń sọ, kìí ṣe Ìwó, awo ni. Kò sí tó dùn bí èdè Yorùbá, ó dùn ó dàbí oyin. Èmi kì í wo eré olóyìnbó tí n bá ní kankan ṣe pé mo fẹ́ balẹ̀ mo fẹ́ fẹ̀yìntì mo fẹ́ wo nǹkan eré Yorùbá ni. Nínú ẹni tí a lè jókòó ta lè sọ pé ètò kan ló jókòó yìí àwọn bàbá yìí àtàwọn náà rọpìnrin káwọn pátápátá torí ẹ̀ làwọn ṣe wá bí àtòrí nǹkan ní ìwà ìgbé àṣà lárugẹ àtòrí ẹ̀ wá bí. Ẹja fojú wo kíní kan ọmọ ìlú l'Abuja àwọn ọmọ yàtọ̀ láàrin ìlú àti ìpínlẹ̀ tẹ́wọ́n lọ́mọ ìlú wo ní ọmọ Ọ̀ṣun
ìlú òlẹ́yìn ọmọ Ọ̀yọ́ ìyẹn tiẹ̀ owó kọ láàrin tiwa tẹ́wá lọ́mọ Ọ̀yọ́ ẹ máa rò pé àbọ̀yọ̀ Aláàfin ló ń sọ ni tẹ́wá lórí kí ló pàgọ́ lé yín ó lé lẹ́gbẹ́dá ẹgbẹ́dá ti bo nìbàdàn àwọn èèyàn ò mọ̀ yàtọ̀ láàrin ìlú àti ìpínlẹ̀ nígun ó wá bà wá jẹ́ bí débi pé tẹ́ bá rí ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n mọ̀ pé grandpa great grandpa ètò àti kù kan tó mọ ibi tí wọ́n ti bí wọn. ó bà wá jẹ́ àwọn Yorùbá débi pé ọmọ Yorùbá ò lè sọ Yorùbá kó jágara ọmọ yìí ò gbọ́ Yorùbá á ní mi mú wọn lọ sílẹ̀ ní kí ló ṣẹlẹ̀ sí ètò ń bá wọn sọnù olé ẹ̀ ọmọ Yorùbá ò sì ní gbọ́ Yorùbá èmi ò Haúsá tí ò bá Haúsá rí o ìjọ tí mo ti ń rìn o ọmọ Ìgbò ò ní fi èdè wọn ṣeré bí yóò pa Ìgbò yóò délé ní ẹnẹ December lọ́mọ ẹ̀ wọ́n ti ń kíkà Ọlọ́run níjẹ́ yóò délé kára Yorùbá nínú ètò tí kì bá ṣe irú àwọn àbátọ́ gbẹ́tò yìí lọ́wọ́ yìí bóyá àbá ti gbàgbé Yorùbá ti pẹ́ ó wá máa ń dùn mí ẹ wà láwọn tó ń gbé nílùú òyìnbó Finland England gbogbo àwọn àṣà Yorùbá wà àwọn lọ́dọ̀ tiwọn ibi ló ti wá ń parun ẹ dákun mo fẹ́ púpọ̀ wá nítorí Ọlọ́run orí ọ̀fẹ́ tí mo ní tí má ti ní ní gbogbo bí tí má ti ní mo máa ń sọ àwa Yorùbá àṣà máa ń parun díẹ̀díẹ̀ a máa ti sọ lẹ́nu èèyàn kan wà ó bí ọmọ 5 first born rẹ̀ 22 years ni ètò kan yẹn ọmọdún 8 àwọn ọmọ rẹ̀ ò sì dé family house ni wọn ló gbọmọṣọ rí. Ìbàdàn àtògbómọ̀ṣọ́ ló ní kinní kan tó yàtọ̀ sáwa yòókù local government méjì ló sábà pawápọ̀ ìkan nílé ìkan lóko ẹgbẹ́ ọjọ́ Ìbàdàn nígbà yóò yé dáadáa o lè lóko kó mọ́ nílé tó bá jẹ́ Ìbàdàn tó bá nìkan tó ní méjì ọmọ àlè ní ọ́ wọ́n mọ̀ ẹ̀tọ́ láàrin oko àtilé ẹ dákun mo bẹ̀ wá torí Ọlọ́run ẹ jẹ́ ká máa wo eré àgbéléwò á sì máa gbélé kọ́gbọ́n mo máa ń gbé lọ́dún bàbá yìí orí ọ̀fẹ́ kan tí mo tó nílé ní tó sì kejì àmọ́ fún mi àlágbáyé láyé bcos mama ẹ̀mí yóò gùn ẹ̀mí yóò gùn látàrí dáadáa ẹ̀mí yóò gùn mama á rí òòrùn yín sásọpẹ́ á pè mọ́ bóyá àmọ́túmọ̀ rẹ̀ Yorùbá ni mama á rí òòrùn yín sásọpẹ́ mama ọmọ bẹ́ẹ̀ máa mọ̀ ọ̀dọ́ yín àti kọ́ Yorùbá á rí òòrùn yín sásọpẹ́ ní dira dáradára ní dérédérédé gbogbo ọmọ ọlọ́mọ lẹ ń pọ̀ yìí mi ò mọ tẹ́tí wọn bá rí o mi ò mọ tẹ́tí wọn rí o gbogbo ó dájú lórí pípọ̀ sẹ́yìn náà bí wọn kò dájúlẹ̀ kan jẹ́ fámìlì yìí bí wọn mọ̀ ṣe máa ń pọn gbogbo ọmọ ọlọ́mọ kiri yẹn olùgbàlà ti dé omú kan omú èkejì ó máa ń ká ọ̀nà ìmọ̀sọ́ nígbà tí mo ayé kiri wọn bí a nítorí Ọlọ́run ọmọ mùsùlùmí lára àwọn atẹ́nu bí ọ̀bá ìwà ní ojú sọ́kùn kan ní ọ̀làgbàrọ̀ Ọlọ́run baba ẹ gòkè pàtó ní káńbò wọn ní à ń lọ síbi kan afẹ́ lọ pẹ̀míà ní pẹ̀míà l'Àbújá mi ò gbọ́rí pẹ̀míà múvi l'Àbújá mo rò pọ́ ọ̀gá mi sàwádà ní torí ọ̀gá mi it is never a dull moment ẹ̀ lè rí ẹ̀ lè wà lọ́gbẹ̀ẹ́ wọn kẹ́ má rẹ̀ rí mo lọ́gbẹ̀ẹ́ mi nìyẹn wọ́n ní kí n má wọlé àjọ lọ́gbẹ̀ẹ́ ni wọ́n yà mí lẹ́nu pé pẹ̀míà mo fi làwa lóòótọ́ àti mo dé mo tó mọ̀ mo wá fẹ́ ṣe àkíyèsí kan mo fẹ́ kí o wá ṣàkíyèsí ẹ̀ káàdì ẹ̀kọ́ rẹ̀ tẹ̀ torí ọjọ́ iwájú àti wọ́n fún mi ní ip yẹn mo find ìtumọ̀ ẹ̀ bàbá wọn bá wa sọ fáwọn èèyàn èdè Yorùbá àmì orí ọ̀rọ̀ ló máa sọ túmọ̀ àwọn kan pè ní Igbo Eja owó ẹja ò sì dowó ẹja ọ̀tọ̀ lówó ẹja tí ó bá jẹ́ pé àmì wà lórí ẹ̀ apẹni tó màmá mi yóò lọ ìjọba máa ṣí pé ẹ jọ kódà mo tún láwọn kan tí wọ́n kọ̀yìn sí mi mo rí jìhá èwo ni Igbo Eja kí ló dé nínú èdè Yorùbá ẹ jẹ́ ká ṣàkíyèsí nítorí àwọn ọmọ kékeré yẹn ni o tó ní wọ́n ti rí àwọn ọmọ máa ń píkẹ̀ láàrin wa ni tó má lè ti píkẹ̀ lọ́ntẹ̀ ó parí nìyẹn torí Ọlọ́run ìyẹn jẹ́ ètò tí mo rò pé kí n ṣe gẹ́gẹ́ bí àkíyèsí eléyìí tí ẹ wá sọ yẹn lórí ọ̀rọ̀ ètò yẹn yẹ yín bàbá ẹ bá wọlé ó sì yá wọn náà lágbára Ọlọ́run ẹ wọ àwòwà lásán ètò yẹn nígbà tí tó bá ń lọ àwọn tí ó yẹ kí a rí bàbá